Ìgbà tí àwọn òyìnbó amúnisìn kọ́kọ́ fojú gan ni àwọn ìran tó ń jẹ́ Yorùbá ní 15th century, wọ́n rí oríṣiríṣi nǹkan tó yà wọ́n lẹ́nu wípé àwọn arábí náà ti ń ṣe nǹkan báyìí. Ẹbí mi pé báwo ni mo ṣe mọ̀? Inú the New Universal Library volume 14 tí wọ́n ṣe ní ọdún 1967, inú ẹ̀ ni mo ti mọ̀. Tí n bá ṣe sí page 456, there's a column níbẹ̀ tó sọ pé Yorùbá. Nínú column yìí ó sọ bí Yorùbá ṣe ní agbára àti ọgbọ́n tó ní 15th century. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀yà méjì péré ló sì fi Yorùbá wé ní 15th century nígbà tí òyìnbó kọ́kọ́ fojú gan ni wọn. Bẹ́ẹ̀ ni nínú ìwé yìí ó sọ wípé Yorùbá ti gbọ́n láti 12th century. Àwọn tó sì fi wé ni àwọn ará Egypt ní ìgbà náà àti àwọn ará Greece, àwọn Spartan ní ìgbà yẹn, àwọn tó fi Yorùbá wé nínú ìwé ní ẹ má gbàgbé pé 1967 ni wọ́n ṣe ìwé tó wà lọ́wọ́ mi yìí. Ẹ jẹ́ kí n fi sí ẹ̀gbẹ́ kan. Èmi mọ̀ nǹkan 100 táwọn òyìnbó amúnisìn dé tí wọ́n bá tó yà wọ́n lẹ́nu, ṣùgbọ́n nínú fídíò yìí 10 péré ni màá kàn máa sọ níbẹ̀ tí mi náà sì mọ̀ pé ó máa yà yín lẹ́nu ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tí Yorùbá ti ń ṣe ní 15th century tí òyìnbó fúnra rẹ̀, àwọn ará Europe fúnra wọn tí wọ́n ti máa ṣe. Alákọ̀ọ́kọ́ ni mo pè ní gender role. Ní 15th century, àwọn òyìnbó wọ́n máa ń mú obìnrin